dárò tani wọ́n dárò Mohbad ẹ̀gbọ́n mi yé wọ́n wá ṣe justice for Mohbad ẹ wá wo àwọn tẹ́ ẹ bá wá kó wọn jọ tí wọ́n fi ọgọ́rùn-ún ọmọ mùsùlùmí ló kó 90 níbẹ̀ ẹni tẹ́ ẹ ti ń jà fún yìí àtúntò èèyàn níbi àtẹ̀yẹ̀kọ́ òkú kírísítẹ́nì ni ọmọ pásítọ̀ ni wọ́n dàgbà àwọn sèkú rẹ̀ kí wọ́n tó ní ọdún lọ rú ṣọ́ọ̀ṣì bàbá rẹ̀ wọ́n ní ẹ lọ sí kí wọ́n á nìdí wa àbá kódà àtúnú àbá mi tó fún gbàgede mi àbá kọ̀sílà kọ́kọ́ lórí ẹ̀ ọkẹ́ tó ní wá nù mọ́mú ṣáàpù. No gbogbo alagbọ́n nǹkan tí a fa yìí sọ and reason tí mo fi kọ́kọ́ play video ẹ̀ nìyẹn because mi fẹ́ káwọn ọmọ ìyá mi nínú ẹ̀sìn mùsùlùmí kàn rò pé báyà mo kórìíra ẹ̀sìn yìí ni and mo sì ń gbìyànjú láti get full clip fún fídíò yìí mo fẹ́ mọ̀ bẹ́yà wọ́n kọ̀ tibẹ̀ jáde ni bí a kì í ṣe ibi tí àfáà yẹn ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nìyẹn bẹ́yà kì í dẹ̀ ṣe ibi tó parí ẹ̀ sí nìyẹn mo sì ń try ẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n tó yóò bá padà jẹ́ wípé nǹkan tá a fà yìí sọ bó ṣe mọ̀ lélẹ̀ tàbí tó bá jẹ́ pé nǹkan tá a fà yìí sọ ó fi sọ̀rọ̀ òdì sí àwọn tí ó ń pè fún ìdájọ́ òdodo lórí ikú Mohbad ni ó kù díẹ̀ káàtó kò sírú ẹ̀sìn yòówù tá a lè sìn láyé yìí a gbọ́dọ̀ mọ̀ pé nǹkan tó yẹ kó jẹ wá lógún ni humanity kò sírú ẹ̀sìn yẹn humanity gbọ́dọ̀ jẹ wá lógún because nǹkan tí àwọn òyìnbó fi yàtọ̀ sí wa nìyẹn a rí pé àwọn òyìnbó máa ń sìn kankan tó bá fi ọwọ́ kan ẹranko lásán lójú wọ́n lè gbéyàn sátìmọ́lé wọ́n ń jẹ́ kí lè kó yé wa wípé òun náà ní ayé tiẹ̀ láti gbé as long as tó bá ti jẹ́ ẹ̀jẹ̀ ló ràn lára ẹ̀ compare to èèyàn bíi tiwa táwọn èèyàn dẹ́ẹ̀mí ẹ̀ légbodò tí wọ́n jẹ́ ráyé gbé táwọn kan wá ń fi tara pè fún ìdájọ́ òdodo tẹ́nìkan bá wá pè rẹ̀ ní ìránṣẹ́ Ọlọ́run adáyọ̀ ẹ̀ pastor you are afa you are this and that tí o bá wá ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ kùgbàkùgbé báyìí ẹni ò kì í ṣe abiyamọ gidi ẹni yẹn kì í ṣe abiyamọ gidi kì í ṣe ẹlẹ́sìn gidi ẹlẹ́sìn nírú ẹni bẹ́ẹ̀ ṣùgbọ́n èmi ò tí ì ní sọ jù báyìí lọ lórí ọ̀rọ̀ yìí títí màá fi wá rí òkodoro full video gangan lórí video yìí tí màá wá rí pé nǹkan tá a fà yìí sọ bó ṣe rí lélẹ̀ a jẹ́ pé kì í ṣe èèyàn lọ ṣùgbọ́n tó bá jẹ́ pé ṣe làwọn èèyàn kọ́ tìmẹ̀ jáde láti fi tàbùkù ẹ̀sìn mùsùlùmí ìwé àwọn tó bá ṣe bẹ́ẹ̀ ó kún wọn ó kú Ọlọ́run ọba. I still remain my humble self. This is Ajomade. Ẹ bá mi share video yìí ẹ má dẹ̀ gbàgbé láti subscribe sí Ajomade lórí YouTube. Ire ó dá.